Ẹ̀yin èèyàn, ẹ gbọ́, ẹ súnmọ́ bí. Nígbà tá à ń sọ fún yín, ẹni tó mọ ibi tọ́rọ̀ máa wó sí, ọ̀tá ọlọ́rọ̀ ni. A sọ fún yín pé nígbà tí wọ́n ju bọ́ǹbù sí wọn ní Sókótó, àwọn pípù yìí wọ́n máa sá padà lọ sí South ni. Kò síbi méjì tán fẹ́ mórí lé tó kọjá ọ̀dọ̀ wa because wọ́n mọ̀ pé there is peace there. Wọ́n mọ̀ pé South West a ní peace ńbẹ̀. Àwọn nìkan yìí náà ni wàhálà pọ̀ fún. A dẹ̀ pé ẹ̀yin lọ́balọ́ba, a mọ̀ túmọ̀ ọba tá a ní mọ́ o. A mọ̀ bóyá ọ̀rọ̀ àwa aráàlú ò ṣe káyàn ọba lára mọ́ o. Láyé àtijọ́, tí irú situation báyìí bá ń ṣẹlẹ̀, àwọn ìjòyè àtàwọn ọba ìlú wọ́n á gbéfá ṣánlẹ̀, wọ́n á wò pé kí lohun ẹbọ, kí lohun ètùtù. Àwọn ọ̀dọ́ ìlú, àwọn náà á dìde, wọ́n á jáwé sórí, wọ́n á méwé sẹ́nu, wọ́n á kéwé sórí, wọ́n á hó yọ̀bọ̀yọ̀bọ̀, wọ́n á hó lọ sí palace. Now, íńtánẹ́ẹ̀tì ti wá wà gan-an. Kò sí pé bóyá ọba wà ní palace, ọba ò gbọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ níta. Ẹ̀yin ọba fúnra yín gangan, ààbò ìlú ṣe pàtàkì. Àwọn agbófinró, ààbò ìlú ṣe pàtàkì. Àwọn ìlú tó onílùú ò ní fẹ́ kó tú. Now, ẹ wo nǹkan tán ṣe níbí báyìí. Forest park yẹn tó wà lọ́yọ̀ọ́, wọ́n wọbẹ̀, bọ́n dẹ̀ ṣe máa ń ṣe nìyẹn. Strategy wọn nìyẹn. Wọ́n á kọ́kọ́ make sure pé wọ́n kọ́kọ́ attack police station or military base, anything tó bá wà ní area yẹn, wọ́n kọ́kọ́ attack ẹ̀. Tán bá ti attack ẹ̀, wọ́n á ráyè move in sínú forest yẹn, sínú gbogbo community yẹn. Lẹ́yìn tán bá ti move in tán, then wọ́n á ṣe kí ni? Wọ́n á bẹ̀rẹ̀ sí kidnap àwọn aráàlú. Wọ́n á bẹ̀rẹ̀ sí jí wọn gbé. Wọ́n á sọ igbó yẹn di igbó ẹ̀rù jẹ̀jẹ̀, igbó àìwọ̀. Bá a dẹ̀ ṣe gbọ́, igbó yìí ló lead sí north, ó lead sí Kwara State. Ẹ dẹ̀ mọ̀ pé táwọn wèrè yìí bá ti wọ Kwara, wọ́n bá ti wọ Kwara, tán lè ráyè wọ Ọ̀yọ́, wọ́n ti débi tán ń lọ. Báwo la ṣe wá fẹ́ ṣe é tí wọn ò fi ní wá settle down sórí ilẹ̀ wa? Torí òkè ọya la ti ń rí gbogbo irú nǹkan báyìí tẹ́lẹ̀. Kó má yà yín lẹ́nu, season film ti bẹ̀rẹ̀ nìyẹn. Èèyàn 12 ni wọ́n pa lójú ẹsẹ̀ nífọ̀nà-fọ́ṣù ní on the 7 sí on the 5 àbí báwo síra wọn. Wọ́n pa èèyàn 12 nífọ̀nà-fọ́ṣù, wọ́n dẹ̀ lọ scot free. Now, ẹ̀rù ń ba àwọn ọlọ́pàá àti wọnú igbó ẹ̀rù jẹ̀jẹ̀ yìí. Wọ́n máa need sójà. Sójà náà ò lè dédé wọbẹ̀. Wọ́n máa ní bọ́n ṣe máa ṣe tán máa fi lè wọbẹ̀. Tán bá ti lè sọ igbó yẹn di igbó ẹ̀rù jẹ̀jẹ̀ mọ́ yín lọ́wọ́, ó parí o. Ó ti tán nìyẹn. Torí ẹ̀ la ṣe sọ fún yín nígbà tí incident yìí ṣẹlẹ̀ pé ojú lalákàn fi ń ṣọ́rí. Ẹ̀yin ọba, ẹ̀yin agbègbè yín, ẹ̀yin chairman ní community, ẹ tètè kóra yín jọ, ẹ̀yin landlords. Ẹ pera yín jọ, ẹ change strategy tẹ́ fi ń ṣe kinní. Ẹ gba ọlọ́dẹ. Tó bá jẹ́ ọlọ́dẹ kan lẹ̀ ń lò, ẹ gba 2. Ẹ gba ọlọ́dẹ kún ọlọ́dẹ. Ẹ̀yin náà ẹ dìde, ẹ jí lóru, ẹ máa tan torchlight. Ẹ lọ ràdá sílé, ẹ lọ ra kùmọ̀ kẹ́ mú pamọ́. Ẹni tó bá lè mú ọfà pamọ́ kó mú pamọ́. Gbogbo ohun tẹ́ bá lè fi dáàbò bo ara yín, ẹ lọ fi pamọ́ nínú ilé, mi ní ẹ lọ ra ìbọn o. But tọ́lọ́run bá ní wọ́n fún yín níbọn, tẹ́ ẹ dẹ̀ ní license ẹ̀ náà, ẹ lè gbà á. Torí àwọn wèrè yìí, kí ni ọ̀bọ fi ṣorí tí ìnàkí ò ṣorí? Táwọn eléyìí fi ń kóbọn kiri. Ìbọn tó wà lọ́wọ́ wọn nìkan náà lágbára tán ní. Torí ẹ̀ mo fi sọ fún yín pé ẹ̀yin ọ̀dọ́, ẹ má rìn jẹbùjẹbù mọ́. Ẹ má rìn yẹpẹrẹ mọ́. Ẹ̀sìn tán fi ń kó yín lọ́pọlọ lọ yìí, wọ́n kàn fẹ̀sìn kó yín lọ́pọlọ ni o. Kò sí ẹ̀sìn kankan ò lè gbà yín lẹ̀ lọ́wọ́ bandit o. Ẹ̀sìn ò lè gbà yín lẹ̀ lọ́wọ́, Bíbélì ò lè gbà yín lọ́wọ́ bandit. Kùránì ò lè gbà yín lọ́wọ́ bandit. Bandit ó bá pa yín, tó bá ti dojú ìbọn kọ yín, ó parí nìyẹn. So, ẹ dira, ẹ múra yín dáadáa. Ẹ dáàbò bo ilẹ̀ wa. Ṣèyí Mákindé, ìgbà wo lo fẹ́ ṣètò ààbò tó fẹ́ wá irinṣẹ́ gidi fún àwọn Àmọ̀tẹ́kùn? Kẹ́ ẹ dẹ̀ mú state police náà kẹ́ ẹ ṣe lọ́kùnkúndùn. Àbí kí ló dé? Bàbá Tinubu, ẹ má pa àwọn èèyàn wa mọ́. Ṣé bá a kígbe fún yín? Bàbá Tinubu, nǹkan tẹ́ fi ń ṣeré yìí, Ṣèyí Mákindé, ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá, nǹkan tẹ́ fi ń ṣeré yìí tó bá dalé yín lórí tán,
èpè la máa aráàlú máa fi ránṣẹ́ sí yín. Last year ní ṣé November kọ́ ni àbí December kọ́ lẹ rí tí àwọn mùfútì Ìwó àtàwọn alùsùnà àwọn ẹ̀yà ṣíà tó fojú pamọ́ sílẹ̀ Yorùbá tí wọ́n jẹ́ pé àwọn ni ìránṣẹ́ àwọn ni burúkú nílẹ̀ Yorùbá tí wọ́n lọ gbé Gúnmi wá wọ́n gbé Gúnmi wá wọ́n bá Gúnmi ṣe mítìn àbọ̀ Gúnmi tí wọ́n bá ṣe mítìn lọ́yọ̀ọ́ lẹ́tí rí yẹn o wọ́n ní ẹ́jẹ̀ǹtì láàrin àwọn olórí burúkú yìí mùfútì Ìwó yẹn mo ń sọ fún yín àti Rashidi Ìwó tóun náà bọ́ sórí National TV lẹ́ẹ̀mẹ́wàá tá a máa sọ wípé gbogbo báńdíìtì tán bá ti lé káàkiri àgbáyé kán relocate wá sí Ìwó òun á fún wọn fún Fúlàní Ìwó Fúlàní Ìwó ẹ̀yin olórí burúkú yìí a sọ fún yín ẹ gbọ́ àbọ̀ ẹ̀lẹ́tírí yẹn o àbọ̀ pàdé tí wọ́n wá ṣe pẹ̀lú Gúnmi lọ́yọ̀ọ́ state òun lẹ rí yẹn o òun lẹ ti rí yẹn nígbà tán ti rí i pé Ọ̀yọ́ state alábọ̀dé àwọn èèyàn wọn pọ̀ ńbẹ̀ àwọn èèyàn wọn pọ̀ ńbẹ̀ o wọ́n máa ń rìkútù ara wọn káàkiri ni gbogbo bí Trump ṣe ń ju bọ́ǹbù káàkiri ẹ rí i pé àwọn ni wọ́n bẹ̀rẹ̀ sí í ranjú kiri àwọn yìí ni wọ́n ń rojọ́ jù ẹ máa wá wò pé ṣé nígbà tí wọ́n ń pa tẹ́rọ́rìstì tí ẹ̀yin mùsùlùmí ń pariwo ṣé ká sọ pé ẹ̀sìn mùsùlùmí ẹ̀sìn tẹ́rọ́rìstì ni ìbéèrè ni o ṣé ká sọ pé ẹ̀yin gangan fúnra yín ẹ̀sìn tẹ́ ẹ gbé dání ẹ̀sìn tẹ́rọ́rìstì kírímínà ni because wọ́n ń pa tẹ́rọ́rìstì wọ́n ń pa àwọn afẹ̀míṣòfò tó ti fẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ṣòfò ẹ̀yin wá jókòó ẹ̀ ń jà ẹ̀ ń pariwo pé wọ́n ń pa tẹ́rọ́rìstì wọ́n ń pa àwọn ọmọlá wọ́n ń pa mùsùlùmù ṣé mùsùlùmù ni wọ́n àdé muslim ṣé bandit ṣé mùsùlùmù ni wọ́n Boko Haram ṣé mùsùlùmù ni wọ́n ṣé ẹ̀sìn Islam ni wọ́n ń ṣe ṣé ẹ̀yin ni wọ́n ń jagun fún tí wọ́n fi ń fẹ̀mí àwọn èèyàn ṣòfò àbọ̀ Gúnmi tẹ́ ẹ gbé wálẹ̀ Yorùbá àbọ̀ ẹ̀ lẹ rí yẹn o àfi kẹ́ ẹ sán sòkòtò yín kó le gírígírí o Ọlọ́run á bá wa ṣe o ire o.